bí àyájọ́ ọdún ìyá ṣe wà tí ọ̀pọ̀lọpọ̀ ń ṣọdún lọ́tún àti lọ́sì honorable Amel Apasonu Vivian tí ń ṣe ìyálàjẹ́ ìlú Ìpòbẹ́ ló pété pèrò pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan nínú ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ láti lọ bá àwọn ọmọ aláìníyá ṣọdún gẹ́gẹ́ bí ìyá rere. Ẹ̀bùn ọlọ́kan ọ̀jọ̀kan ni arábìnrin Amel Apasonu kó dání lásìkò tí ó ń wọnú ilé àwọn ọmọ aláìlóbìí tá pè ní Chantes Oiseaux tó wà nílùú Ìpòbẹ́ làwọn ọmọ ti ń fi ìlú àti ìjókòó wọn ní ojú ọ̀nà láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn pẹ̀lú oore tí wọ́n ti ṣe látẹ̀yìnwá kí ó tó di àyájọ́ tòní. Lásìkò tí ó ń sọ̀rọ̀ ọ̀gá àgbà tó ń darí Chantes Oiseaux arákùnrin Bankole Aristide ó ṣe àlàyé nípa ìdúpẹ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ tí arábìnrin ọ̀hún tí wọ́n ti ń gbé kí wọ́n tó di ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin. Bákan náà ló tún tẹ̀síwájú nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ó kù díẹ̀ káàtó tó ń bá ojúlé ẹ̀kọ́ ọ̀hún fínra èyí tí ọ̀nàrẹ́bù ti mú ọ̀pọ̀lọpọ̀ ṣe nínú ẹ̀ tí wọ́n sì tún dúpẹ́ ní ojoojúmọ́ pẹ̀lú oore tí wọ́n ń ṣe. Lẹ́yìn eléyìí arábìnrin Amel Apasonu gba ọ̀rọ̀ sọ láti sọ gbólóhùn kan bí èkejì èyí tó jẹ́ ìwúrí nínú ìwé àpilẹ̀kọ wọn tí wọ́n kà sétí ìgbọ́ àwọn ọmọ náà tó wà ní ìkàlẹ̀. Honorable Amel Apasonu gbà wọ́n lámọ̀ràn láti túbọ̀ tẹra mọ́ ẹ̀kọ́ wọn dáadáa kí wọ́n sì máa ní etí ìgbọ́ sí àwọn tí wọ́n jẹ́ olùkọ́ wọn láwọn ilé ẹ̀kọ́. Ẹgbẹ́ láyé ọ̀rọ̀ tí arábìnrin Amel Apasonu tí wọ́n ṣe lásìkò tí wọ́n sọ̀rọ̀ nílé àwọn ọmọ aláìlóbìí tó wà ní ìlú Ìpòbẹ́. Èní jẹ́ ìjọ kan tí àgbáyé yàn fún gbogbo àwọn ìyá. Ó jẹ́ ìjọ ọdún fún gbogbo abiyamọ àgbáyé. Àní ìjọ náà a gbọ́dọ̀ sàmì sí, a gbọ́dọ̀ wá bí ká gbé pẹ̀lú yín, ká jẹun pẹ̀lú yín, ká ṣe àjọyọ̀ pẹ̀lú yín nítorí ẹ̀yin náà nídìí oore ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ẹ̀ nídìí ká gbé pẹ̀lú yín ní àkókò báyìí náà la fi ní ká wá bí lénìí. Ẹ̀yin náà sì mọ̀ pé ó ti jẹ́ àṣà wa, a kò lè wá bí ọwọ́ lásán náà la fi mú wọn bá ẹ̀bùn wọn yẹn wá fún yín. A béèrè lọ́dọ̀ àwọn dada yín wọn àwọn tiẹ̀ tẹ̀ pé kí lẹ nídìí, wọ́n sì ṣàlàyé nǹkan tẹ́ nídìí wọn fún wa. Àní wọn bá tá a bá lè ṣe inú ẹ̀ ká mú wa fún yín ká sì á gbé pọ̀ pẹ̀lú yín ká jọ ṣọdún náà pọ̀. Nǹkan tó mú wa wá bí ní ìrọ̀lẹ́ yìí nìyẹn. A sì ń tọ́ ọlọ́dọ̀ yín pé bí ẹ ti ń bójú tó ìwé gbà kẹ́ máa bójú tó ìwé náà bẹ́ẹ̀. Oore ọ̀fẹ́ tí gbogbo àwọn ọmọ tó kù ní ẹ̀yin náà ẹ̀ ní oore ọ̀fẹ́ bẹ́ẹ̀. Ẹ bá sì wo ẹ̀yìn ní gbogbo gbà ẹ mọ̀ rí wa. Ẹ mọ̀ rí wa, ọkàn yín kó jókòó, ọkàn yín kó balẹ̀. Kẹ́ mọ̀ pé èèyàn kù nílẹ̀ fún yín tó ràn yín lọ́wọ́ lẹ́fi dé ibi tẹ́ ẹ gbọ́dọ̀ dé. Pàṣẹ ìlú Benin ẹ̀yin náà ni ẹ jẹ́ ọmọ tí ìlú Benin ń retí lọ́la láti ṣe gbogbo nǹkan tó yẹ. Ẹ̀tọ́ ni kó yẹ wáyé pé wọ́n kọ́ wọ́n rìn pẹ̀lú olóyè Kúpò Kóm tí ṣe igbákejì alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ láti lọ ṣe ẹlẹ́mbẹ̀mú sáwọn ọmọ aláìlóbìí. Ẹgbọ́rọ̀ tí àwọn náà sọ níparí ohun gbogbo èyí tí iléeṣẹ́ wa súnmọ́ lẹ́nu ọ̀pá gbohùngbohùn Abudu Ọ̀làníjà. Ìyá rere yóò bá ṣe jẹ́ ìyá gidi kò jẹ́ ìyá lẹ́yìn ọmọ, ìwà yẹn ti ń fò lára lérí ọmọ ẹ̀wọ̀n òun ni wọ́n ń pè níyà. Lé ọjọ́ ní ìyá ìwà ọ̀nàràbù wa wọ́n lé àwọn kò lè fèyìn nọ́lẹ̀. Wọ́n lé bí kò ní ṣe táwọn ìyá tẹ́lẹ̀ wọn ìjókòó bí kò ṣe tọmọ lè ìyá fún jẹ́ ìyá wọn fún dọ́dọ̀ yín lé ní. Ni wọ́n fún débi pọ́ débi ẹ̀yin náà sì ti mọ̀ pé wọ́n ń ṣe èmi dúpẹ́ pàtàkì lọ́wọ́ fún wọn. Lákòótán olóyè Bello Paul ṣe lálàyé pé ìdùnnú ńláńlá ló jẹ́ láti rí irú nǹkan báyìí èyí tí olóyè ọ̀hún gbé ní ìgbésẹ̀. Bákan náà ló lo gbólóhùn ẹ̀kárí láyé fún arábìnrin Amel Apasonu ọ̀nàrẹ́bù nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ ní gbogbo ìgbà náwó ẹ̀bùn sí àwọn ọmọ yìí àti bá wọn jó àti bá wọn dunnú láti yọ kúrò lọ́kàn wọn wípé wọn kò lóbìí. Arákùnrin Bello Paul rèé lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ wa. ọdún gbogbo àgbáyé mọ̀ sí ọdún àwọn ìyá wọn ni ó sì lọ́mọdé wọn náà gangan àwọn náà nídìí ìyá wọn
ìyá wọn kò sì sí níbẹ̀ òun ní sì ti ń ṣèyà fún wọn látọdún wà lọ nítorí kó di bí ó di député òun ló ṣe pé ó pè wá kálí pé akátọ̀ wà lọ ibi yẹlẹ ni àkọ́kọ́ mi wá bí yẹn ni iná mi sì dùn pé mo ọmọdé náà pé náà wọn gbà mọ́lé ǹjẹ́ hun èyà yìí wá ń ṣe lọ́jọ́ nínú ìkíní yìí làwọn iná tẹ̀lé yìí wọn làwọn ilé gbàgbọ́ omi kò mọ̀ kálí ìhun ẹ̀ wà lébi yìí ní ti ń gbéṣe láti ọdún wà lọ nítorí kò di ọ̀nàràbọ̀ ọlọ́run kó bá lọ́ra ẹ̀mí ẹ̀ fún kọ́ pẹ́ fún gbogbo ibẹ̀ náà. nínú ọ̀rọ̀ tirẹ̀ ọ̀gá àgbà CPS ṣe lálàyé níbi tó ti sọ nípa ipa pàtàkì tí Honorable Amel Akpasonu ti ń kó látẹ̀yìnwá pẹ̀lú bí òun ṣe dùn tó lórí ìgbésẹ̀ tí arábìnrin Amel ń gbé ní gbogbo ìgbà láti máa bójú àánú wo àwọn tí wọ́n jẹ́ mẹ̀kúnnù pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọmọ aláìní ní pàtàkì ti Sunday Zazo ti ìlú Ìpòbẹ́. ọ̀gbẹ́ni Yves kọ̀ṣekọ̀ṣe lálàyé lásìkò tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ nínú ọgbà ilé àwọn ọmọ aláìlóbìí ọ̀hún. jíjẹ àti mímu àti bíbá wọn jẹun òun náà ni ọmọlẹ́gbìmọ̀ aṣòfin yìí gbé ní ìgbésẹ̀ tó jẹ́ ìdùnnú ńláńlá fún gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ náà tí wọ́n fi ìdùnnú àti ayọ̀ tí wọ́n fi ń bára wọn ṣọdún ọ̀hún. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà ká súnmọ́ ìṣẹ̀lẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Coca-Cola Wíṣítì ọ̀dà. Ọ̀sọ́lọ́ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.